Aláròyé máa wí o. Ẹ máa béèrè rìsíìtì ọjà tí wọ́n bá tà fún yín kẹ́ ẹ má bàa rajà ọ̀ràn. Ọ̀gá Àmọ̀tẹ́kùn ló sọ bẹ́ẹ̀. Akitiyan ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo láti fọ̀pínlẹ̀ náà mọ́ kúrò lọ́wọ́ àwọn ọ̀daràn lọ́lọ́kan òjọ̀kan ti ń sèso rere báyìí pẹ̀lú bọ́wọ́ wọn ṣe tàwọn ọ̀daràn kan nínú èyí táwọn tó ń jẹ́wúrẹ́, àwọn tó ń tajà olè àtàwọn tó ń rajà olè pẹ̀lú àwọn tí wọ́n ń jíyàn gbé wá. Nígbà tó ń ṣàlàyé bọ́wọ́ ṣe tàwọn olubi èèyàn náà, ọ̀gá Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ajagunfẹ̀yìntì Adétúnjì Adélẹ́yẹ sọ pé ìrànlọ́wọ́ àwọn aráàlú àti iṣẹ́ takuntakun táwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn náà ṣe ló jẹ́ kọ́wọ́ tàwọn oníṣẹ́ ibi yìí. Èyí lálàyé tó ṣe ń pa bọ́wọ́ ṣe tàwọn èèyàn náà fàláròyé. Tí à ń fojú wọn léde 22 nínú wọn ló ní í ṣe pẹ̀lú wípé wọn ò pa òfin mọ́ nínú pé kán jalè kán fọ́lé. 4 nínú wọn ló ní í ṣe pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n jí ni gbé, wọ́n gba owó. Ìkan lára àwọn 4 yẹn ti sọ wípé wọ́n ti mú òun lẹ́ẹ̀mejì mẹ́ta lórí ọ̀rọ̀ ẹ̀sùn wípé wọ́n jí ni gbé tóun bọ́, ṣùgbọ́n Ọlọ́run ò gbà láàyè láti bọ́ lọ́wọ́ wa. A tún ní àwọn kan bí tó jẹ́ pé ní ọ̀sẹ̀ kẹta sẹ́yìn a mú àwọn kan wá tá a fojú wọn léde wípé àwọn máa ń pa ọlọ́kadà tá a gbọ́kadà lọ ni. Eléyìí tá a mú wá ti fojú ba ilé ẹjọ́, ṣùgbọ́n kó tó lọ ó ti ṣàlàyé ibi tá a ti rí ìkejì ẹ̀ àtàwọn tó kù. Èyí ló gbé àwọn Àmọ̀tẹ́kùn Rangers láti wọgbó lọ torí ó sá wọgbó ni. Igbó tó wà láàrin àwa àti Ẹ̀dó ibẹ̀ láti rí mú ta mú wá s'Àkúrẹ́ báyìí. Òun gan náà sọ fún wa pé bí ẹ̀ẹ̀mejì mẹ́ta òun ti lọ ọgbà ẹ̀wọ̀n rí. So ó wà nínú wọn bí òun ní oúnjẹ Òjó yẹn, Michael Òjó. Àwọn tí à ń ṣèwádìí lórí ẹ̀sùn ajínigbé, àwọn ni Shehu Òjó Tèmídayọ̀ àti Samuel. Àwọn tí ó ń ba oko jẹ́ tá tún fìyà jẹ olóko, ẹni tó jó lórí wọn òun ni Wákìlì Ibrahim láti Ṣúpárè Àkókò. Ìyẹn náà wà níbí tí òun náà tí a ti parí ìwádìí lórí ẹ̀ kó fojú ba ilé ẹjọ́ lókù. Àwọn kan wà tó jẹ́ pé ohun èlò tán jẹ́wúrẹ́ tán fi ṣàsun kán máa tà á. Àwọn yẹn náà wọ́n gbé mọ́tò láti Bọ́lọ́ndúró, wọ́n lọ ìlú Ọ̀wọ̀ láti lọ kó ewúrẹ́ pẹ̀lú mọ́tò àti ewúrẹ́ ó wà lọ́dọ̀ wa ń bí. Àwọn kan wà ń bí náà tó jẹ́ pé ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ni wọ́n lọ ń fọ́. Gbogbo ẹrù tó dẹ̀ wà ń bẹ̀ pátá láìkù kan náà kó, wọ́n dẹ̀ tà ní owó pọ́kú fún àwọn kan. Nígbà tá a rí wọn mú àbèrè ibi tán tà sí, a gbà á padà, a dà padà fún àwọn tó lẹ́rù, àwọn á dẹ̀ fojú ba ilé ẹjọ́. Ó jẹ́ bí ọ̀rọ̀ ṣe. Ṣé rí pé Yorùbá sọ pé agbépo lájà nìkan kọ́ ló jẹ̀bi, ẹni tó bá gbà náà olè ni. So àtẹni tó rajà olè àtolè ìkankan náà ni wọ́n, gbogbo wọn ló wà níbí. Tẹ́ bá dẹ̀ wòye nǹkan tí gbogbo wa mọ̀ pé ó yẹ kó jẹ́ ẹgbẹ̀rún náírà tán wá tà ní kọ́bọ̀, ṣàmọ̀ pé ó yẹ kó o fúnra tó dẹ̀ béèrè pé rìsíìtì dà, tí ò rí rìsíìtì mú sílẹ̀, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ẹrù olè ni. So tá bá ṣe àwọn ìwádìí yẹn, torí ká sòótọ́ àwọn míì wà tí ò ní mọ̀ pé ẹrù olè ni. Tán bá ń ta nǹkan ní 100 náírà tó dín díẹ̀ sí àbí tó lé díẹ̀ sí, a lè sọ wípé kò mọ̀, tó dẹ̀ béèrè pé rìsíìtì kìíní ìdá tó fi arúmọ lójú rìsíìtì wọn. Ṣùgbọ́n tí eléyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n tí ẹ̀ ní rìsíìtì gbélẹ̀ kó dowó kan lọ ní tiwọn, òun la ṣe gbà padà tí àdẹ̀dá padà fáwọn tó ní àwọn á lọ sí ilé ẹjọ́ tiwọn. Lọ́nà kìíní mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú fún àtìlẹ́yìn, torí láìsáwọn kò sáwà, àwọn ni ò jẹ́ kí etí wá di. Tẹ́ ẹ bá gbàgbé ní bí ọ̀sẹ̀ kẹta sẹ́yìn mo rán wọn létí wípé ẹ̀rọ ìléwọ́ wa 08079999989 níbikíbi nípínlẹ̀ Ondo tán tí ìbáwò kan wà kán ṣáà ti pè wá lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn èèyàn wa yọjú láti ràn wọ́n lọ́wọ́. Èkejì ni wípé ká má ra àlòkù nǹkan láì rí rìsíìtì ẹ̀. Tá a bá dẹ̀ máa wò ó tí ò bá ti dán mọ́rán, ẹ jẹ́ káwọn agbófinró ẹ jẹ́ kán mọ̀, torí tó bá rí pẹ́rù olè ni tó sọ náà, ìwọ náà tún jẹ̀bi.